Ọkọọyawo Yari, èmi kọ́ ni mo lọ́mọ tíyàwó mi gbé lọ́wọ́ yẹn o. Ọ̀rọ̀ kọjá bẹ́ẹ̀ nílé ẹjọ́ sẹ̀ríà kan tó wà lágbègbè Magajingari nípínlẹ̀ Kaduna, níbi tí baálé ilé kan ọ̀gbẹ́ni Samaila Salisu ẹni ọdún méjìdínlógójì gbé ìyàwó rẹ̀ abilékọ Mary Ibrahim lọ, tó sì ní kí adájọ́ ilé ẹjọ́ yìí tú ìgbéyàwó àwọn ká. Ọkùnrin náà tó ń sọ̀rọ̀ tó sì fẹ́ máa sunkún sọ pé kì í ṣòun lòun ní ọmọ kan báyìí tíyàwó òun gbé lọ́wọ́, kó yá tètè wá ẹni tó bá lọ́mọ lọ kó sì gbé e fún un. Baálé ilé yìí ní ẹ̀ẹ̀mẹ́fà péré lòun bá alájọṣepọ̀ láti ìgbà táwọn ti fẹ́ra gẹ́gẹ́ bí tọkọtaya ní 2022. Fún ìdí èyí, Salisu ní kí adájọ́ Malam Isiaku Abdulrahman tú ìgbéyàwó náà ká lójú ẹsẹ̀ kí obìnrin náà sì lọ gbé ọmọ fọlọ́mọ. Salisu ní lónìí tí ìgbẹ́jọ́ wáyé nílé ẹjọ́ ni mo ṣẹ̀ṣẹ̀ ń gbọ́ pé ìyàwó mi ti bímọ. Mo ní ẹlẹ́rìí tó dájú pé èmi kọ́ ló lọ́mọ tó wà lọ́wọ́ ẹ̀ yìí rárá. Láti inú oṣù kẹjọ ọdún 2022 tó kọjá yìí níyàwó mi ti kẹ́rù rẹ̀ jáde nínú ilé tá a jọ ń gbé. Kó sì tó kẹ́rù rẹ̀ jáde náà, ẹ̀ẹ̀mẹ́fà péré ni mo bá a sùn. Kódà mi ò fi gbogbo ara gbádùn ìbásùn náà, ṣùgbọ́n mo gbà pé ẹ̀ẹ̀mẹ́fà ni mo lájọṣepọ̀ pẹ̀lú ẹ̀. Gbogbo akitiyan mi láti jẹ́ kó padà wá sílé nígbà tó kẹ́rù ẹ̀ jáde ló já sí pàbó. Ṣe ló takú pé òun kò ní padà wá sílé mi mọ́. Ó ṣe lè wá gbé ọmọ àlè tí mi ò mọ nǹkan kan nípa ẹ̀ wá pé èmi ni mo lọ́mọ náà báyìí. Irọ́ ni o, èmi kọ́ ló lọ́mọ ọwọ́ rẹ̀ yìí, kó yá tètè gbé ọmọ fọlọ́mọ. Ṣùgbọ́n nínú ọ̀rọ̀ abilékọ Mary, ìyálé ilé náà lòun kò déédé kẹ́rù òun jáde nínú ilé tóun àti ọkọ òun jọ ń gbé yìí. Ṣùgbọ́n nígbà tí ìyà tí Salisu fi ń jẹ òun pọ̀ jù lòun sá jáde nílé náà fún un. Mary ní ṣe ni Salisu máa ń febi pa mí nígbà gbogbo, kì í bìkítà rárá nípa ohun tí màá jẹ. Ògì pẹ̀lú ṣúgà lásán ni mo máa ń mu lójoojúmọ́. Ẹ̀ẹ̀kọ̀ọ̀kan ni mo máa ń jẹ àwọn oúnjẹ àjẹkù kan tí Salisu bá gbé wá láti ìta fún mi. Ibi tí Salisu fẹ́ mi sí jìnnà síbi táwọn èèyàn mi wà, kò rọrùn rárá fún mi láti máa fojú kan àwọn ẹbí mi nígbà gbogbo. Lóòótọ́ mo ti kẹ́rù jáde nílé Salisu, ṣùgbọ́n ó sì máa ń wá bá mi níbi tí mo wà lẹ́ẹ̀kọ̀ọ̀kan, tó sì máa ń bá mi lájọṣepọ̀ dáadáa kó tó padà sílẹ̀. Adájọ́ Malam Isiaku ti sún ìgbẹ́jọ́ náà síwájú, tó sì sọ fún Salisu pé kó mú ẹlẹ́rìí tó sọ nípa rẹ̀ wá sílé ẹjọ́ láti fìdí ọ̀rọ̀ rẹ̀ múlẹ̀. Ó wá kìlọ̀ fún o pé ẹlẹ́rìí náà gbọ́dọ̀ sọ níwájú gbogbo èèyàn tí wọ́n bá wà nílé ẹjọ́ náà pé òótọ́ lohun tí òun fẹ́ sọ nípa Mary yìí. Bí bẹ́ẹ̀ kọ́, ìjìyà ńlá yóò wà fún Salisu àti ẹlẹ́rìí tó bá mú wá bó bá ṣe pé irọ́ ni wọ́n pa. Adéwálé Adéoyè ló ṣàkójọpọ̀ ìròyìn yìí fún Aláròyé online television.